أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله قل الله فضيلة الشيخ الإمام البصيري أناغون. بسم الله الرحمن الرحيم. قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله قل الله fún gbogbo àwọn òkú Islam àtàwọn àfáà wa tí wọ́n ti bọ́ sọ́wọ́ Ọlọ́run. بسم الله الرحمن الرحيم. قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله lílá fi ìsájà àránṣẹ́ Ọlọ́run kó máa bá gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ Ọlọ́run lára wa lójú ayé àti ní orí social media tẹ́ fẹ́ràn wa. Àlékún ìfàyàbalẹ̀ kọ́lọ́run ṣe fún gbogbo yín àti ìjọba Global Dahiratu Dhikrlahi lápapọ̀. Wallahu ya'simuka minan nas wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Bismillahir rahmanir rahim. Lillahi quraishi ila fi murilatas sitai wa safifa al-abdu rabb azal bait allazi at'amahum min ju'in wa amanahum min awfi. Bismillahir rahmanir rahim. Iza ja'a nasrullahi wal fatih wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwajan fasabbih bihamdi rabbika واستغفروا إنه كان توابا. بسم الله الرحمن الرحيم. Ọlọ́run ní lẹ́kṣọ̀ wa tòní ó dá lórí kíkọ́ṣe ànábì wa Muhammadu sallallahu ta'ala alayhi wa sallam. Àwòkọ́ṣe ànábì wa Muhammad. Ìwé ẹ̀yin gbogbo ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam lóbìnrin ìjẹ́mi àti ìjà ń kọ́ṣe ànábì, lọ́kùnrin ìjẹ́mi àti ìjà ń kọ́ṣe ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, lọ́mọdé lágbàlagbà ìjà ń kọ́ṣe ànábì Muhammad, àfáà ìjà ń kọ́ṣe ànábì Muhammad, ìmáàmù ìjà ń kọ́ṣe ànábì Muhammad, mukadamu ìjà ń kọ́ṣe ànábì wa Muhammad, ládàáni ìjà ń kọ́ṣe ànábì Muhammad, ọmọ kéwù ìjà ń kọ́ṣe ànábì Muhammad, àfáà ṣéhù ìjánkọ́ṣe ànábì Muhammad. nǹkan ló ní ká bára wa sọ lónìí nìyẹn tó rá ànábì Muhammad. àwọn àfáà máa ń jẹ́ kó yé wa pé al-ulama warasatul anbiya'i, àwọn àfáà ni wọ́n rọ́pò àwọn òjíṣẹ́. ànábì wa Muhammad ní sallallahu ta'ala alayhi wa sallam àwòkọ́ṣe ló jẹ́ fún wa. òun lọ́lọ́run ọba rán sí gbogbo àgbáńlá ayé pátápátá. ojú ọ̀nà ẹ̀sìn Islam tá a wà yìí ẹni tọ́lọ́run ọba rán sí wa tọ́lọ́run ọba ní ká fọ́lò òun ni ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Ọlọ́run bá wá ń sọ fún wa tó rà ní time púpọ̀. Ọlọ́run bá ń sọ fún wa nínú Al-Qur'an ipe laqad kana lakum bismillahir rahmanir rahim laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarjullaha wal yawmal akhir وذكر الله كثيرا وذكر الله كثيرا. Ọlọ́run ọba ń sọ fún wa pé ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun. ànábì wa Muhammad yìí òun gangan ni àwòkọ́ṣe dáadáa, òun gangan ni good example dáadáa fún wa. Òun gangan ni ẹni tá a gbọ́dọ̀ máa wò kọ́ ṣe. Gbogbo nǹkan tánà Muhammad bá sọ fún wa òun náà ni ká tẹ̀lé. Nǹkan tó bá ní ká jìnà sí ká jìnà sí. Nǹkan tó bá ní kí Ọlọ́run bá ní ká ṣe òun náà ní ká máa ṣe. qad kana lakum fi rasulillahi uswatun hasanah. ànábì wa Muhammad yìí òun náà ni Ọlọ́run bá rán sí gbogbo àgbáńlá ayé pátápátá àti mùsùlùmí àti mùsùlùmá. ẹni tó bá fẹ́ k'Ọlọ́run bá tẹ́wọ́ gba iṣẹ́ òun ní ayé àtàlìkìyámà àfi kó kọ́ṣe ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam.
ọlọ́run bá wá ní liman kana yarjullaha wal yawmal akhir. Gbogbo ẹni tó báyìí máa gbà fún ànábì wa Muhammad, tó máa tẹ̀lé ànábì wa Muhammad, tó máa gbà pé ọlọ́run ọba fúnra rẹ̀ ló nawọ́ ànábì Muhammad sókè. Liman kana yarjullaha wal yawmal akhir. Irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ níbẹ̀rù ọlọ́run ọba, ó gbọ́dọ̀ wal yawmal akhir. Ó túbọ̀ tún ní ó gbọ́dọ̀ nígbàgbọ́ sí ọjọ́ ìkẹyìn. Wa zakara Allaha kaseera. Irú ìtaṣetán irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ máa rántí ọlọ́run ọba ní gbogbo ìgbà. Tó bá ń sùn kó máa rántí ọlọ́run ọba, tó bá jókòó àyà tó tún sọ̀rọ̀ ń bẹ allazina yashkuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubihi wa yatafakkaruna fil khalqi samawati wal ardi rabbana amanna alakita azabatila subhanaka fakina azabannar. Àwọn tó jọ bẹ́ẹ̀ lọ́lọ́run bá ń sọ pé qad kana lakum fi rasulillahi uswatun hasanatun. Ipa ànábì wa Muhammad òun ni ká máa láwòkọ́ṣe. Ìjẹ́ ìwọ ń kọ́ṣe ànábì Muhammad ló ń ṣe jàmbá, ó ń kọ́ṣe ànábì Muhammad ló ń ṣe sìná, ó ń kọ́ṣe ànábì Muhammad ló ń purọ́, ó ń kọ́ṣe ànábì Muhammad ló ń jalè, ó ń kọ́ṣe ànábì Muhammad ló ń da nǹkan pọ̀, ló ń ṣe kéta, ó kọ́ṣe ànábì Muhammad ló ń ṣe kéésàn, ló ń ṣe kéro. Àwọn tí ìjẹ́mi àti ẹkọ́ṣe ànábì Muhammad a máa sọ tó máa sọ pé ànábì wa Muhammad, gbogbo wa máa sọ pé sallallahu alaihi wa sallam, gbogbo wa máa sọ pé Habibullahi ni a nífẹ̀ẹ́ ànábì Muhammad. Ẹni tí yàn bá nífẹ̀ẹ́ ìyàn máa ń gbà fún tán ni. Allah nífẹ̀ẹ́ ànábì Muhammad, àkọ́ṣe ànábì Muhammad. Why? Kí ló dé? Oníkálùkù ń tẹ̀lé ọ̀rọ̀ ìfẹ́ inú ni. Ọlọ́run bá sì jẹ́ kó yé wa pé tẹ́ ẹ bá gbà fún ànábì Muhammad ẹ lè rọ́nà lọ mi ìríṣẹ́ tẹ bá sọ̀mìtì. Ẹ ń láti fọ́lọ̀ ànábì Muhammad, ẹ ń láti tẹ̀lé ànábì Muhammad. Ló fi sọ fún wa pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarjullaha wal yawmal akhir wa zakara Allaha kaseera. Ẹ gbà fún ànábì Muhammad, ẹ kọ́ṣe dáadáa látara ànábì Muhammad. Aṣíwájú dáadáa táwọn ọlọ́run bá yàn fún yín, aṣíwájú tí àwọn màláìka àwọn ọlọ́run bá tí wọ́n mọ̀ tí wọ́n stampu, aṣíwájú táwọn ọlọ́run ọba stampu, aṣíwájú tí a nà sókè fún gbogbo àgbáńlá ayé. Ẹni tó fẹ́ ràánú àwọn ọlọ́run ọba àfi kó tẹ̀lé ànábì wa Muhammad. Ẹni tó fẹ́ rí ìyọ́nú àwọn ọlọ́run ọba àfi kó gbà fún ànábì wa Muhammad. Ẹni tó fẹ́ rí ìyọ́nú àwọn tó bá fẹ́ kíṣẹ́ òun ní ìtẹ́wọ́gbà àfi kó máa wùwà tànábì ní ká wù, àfi kó máa jìnà sí nǹkan tí ànábì ní ká jìnà sí. Láyà kan sọ fún wa ní Suratu Nisa, ó ní wa ma ya'sillaha wa rasulahu وما يعص الله ورسوله ويتعدى حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين. Ọlọ́run bá ń sọ fún wa nínú àyà yìí pé kí ni ẹni tí ó bá وما يعص الله ورسوله, ẹni tó bá fi títẹ̀lé tànábì wa Muhammad sílẹ̀, àbẹ́ni tó sì fi ojú ọ̀nà Ọlọ́run ọba sílẹ̀, abẹ́ni tó kọjá àlà ojú ọ̀nà Ọlọ́run ọba, nǹkan tọ́lọ́run bá ní pé ká ṣe ẹni tí ó jìnà sí, nǹkan tọ́lọ́run bá ní ká jìnà sí, ẹni tó jìnà sí nǹkan tọ́lọ́run bá ní ká jìnà sí, nǹkan tọ́lọ́run bá ní ká máa ṣe àwọn tó ń ṣe, nǹkan tó ànábì Muhammad ní ká máa ṣe tó lọ́lọ́run bá pa òun láṣẹ kó òun sọ fún wa, àwọn tó ń fọ́lọ̀ ànábì wa Muhammad, àwọn àbáwọn tó ń gbé tí wọ́n kọjá ẹnu àlà tí wọ́n lísìn sánàbí wa Muhammad. Ọlọ́run bá wọ́n sọ fún wa pé wa ma ya'sillaha wa rasulahu, ẹnikẹ́ni tí ò bá ti tẹ̀lé èmi Ọlọ́run ọba, tí ó tẹ̀lé ànábì wa Muhammad, tí ó tẹ̀lé òjíṣẹ́ tí mo rán sí gbogbo àgbáńlá ayé pátápátá. Ọlọ́run bá ní gbogbo irú ẹ̀dá bẹ́ẹ̀ tó jẹ́ pé gbogbo nǹkan táwọn Ọlọ́run ọba ṣe léèwọ̀, irú ẹni bẹ́ẹ̀ ṣe lẹ́tọ̀ọ́, nǹkan tá a ṣe lẹ́tọ̀ọ́, irú ẹni bẹ́ẹ̀ ṣe léèwọ̀. Kí lọ́lọ́run bá sọ fún ẹ̀rọ náà, ó ní yudkhilhu naran, irú ẹni bẹ́ẹ̀ máa wọ náà wọ Ọlọ́run ọba ní alidan fiya, ó máa bẹ nínú náà lọ gbére, wallahu azabun muhinu. Irú ẹni bẹ́ẹ̀ dẹ̀ tún ní lẹ́yìn ìgbà tó bá wọnú náà àwọ Ọlọ́run ọba tán, á tẹ́ láyé, á tẹ́ nínú sàárè, á dèèyàn yẹpẹrẹ láyé, á dèèyàn yẹpẹrẹ nínú sàárè, á dèèyàn yẹpẹrẹ ní gbangba àlìkè àmà. Kí ló wá náà wa kátàlá nàbí wa Muhammad tó ń ṣètò pé à ń wá ayé ni. Allah ti fọ́lọ̀ ànábì wa Muhammadu sallallahu ta'ala alaihi wa sallam, aṣíwájú tó ga ni, aṣíwájú tó pé ni. Ọlọ́run bá rẹ̀ ti sọ fún wa pé kí ni ó ní yá an-nabiyyu inna arsalnaka shahidan wa mubashiran wa nasira.
ọlọ́run bá ti jẹ́ kó yẹ pé ànábì wa Muhammad inna arsalnaka shahidan wa mubasiran wa nasiran ọlọ́run bá ní ìwà ànábì Muhammadu sallallahu ta'ala alayhi wa sallam àwọn ọlọ́run ọba la pè wá ànábì Muhammad àwọn ọlọ́run ọba la ṣe kíni la fún ìwà ànábì Muhammad ní NAFDAC number àwọn ọlọ́run ọba la fún ìwà ànábì Muhammad la ṣe lójíṣẹ́ kó máa jíṣẹ́ fún gbogbo àgbáńlá ayé àti pé ìwà ànábì wa Muhammad àwọn ọlọ́run ọba la ṣe ní kíni la ṣe ní onírò ìdùnnú kó máa fún gbogbo àwọn èèyàn kó máa fún wọn ní ìró ìdùnnú àwọn ọlọ́run ọba la ṣe wá ànábì Muhammad bẹ́ẹ̀ ìwà ànábì ta fún ní ìró pé kó lọ máa jíṣẹ́ àwọn ọlọ́run ọba kó lọ máa sọ̀rọ̀ àwọn ọlọ́run ọba gbogbo nǹkan táwọn ọlọ́run ọba ò fẹ́ sọ fáwọn èèyàn gbogbo nǹkan táwọn ọlọ́run ọba fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ ìwà ànábì Muhammad inna arsalnaka àwọn ọlọ́run ọba la sọ wá ànábì Muhammad kalẹ̀ la ṣe wá ànábì Muhammad ló jíṣẹ́ la rán wá ànábì Muhammad ń ṣẹ́ la ṣe ní olùjẹ́rìí máa jẹ́rìí sọ̀rọ̀ àwọn ọlọ́run ọba máa jẹ́ káwọn èèyàn mọ nǹkan táwọn ọlọ́run ọba fẹ́ jẹ́ káwọn èèyàn mọ nǹkan táwọn ọlọ́run ọba ò fẹ́ shahidan wa mubasiran wa nasira àwọn ọlọ́run ọba láti ṣe wà náà mọ̀ọ́mọ̀ ní ẹni tí ó máa ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn èèyàn tó dẹ̀ máa fún àwọn èèyàn ní ìró ìdùnnú tó dẹ̀ máa jẹ́ káwọn èèyàn máa mọ̀ pé tó máa ṣàlàyé nípa ọ̀rọ̀ ọlọ́run fún àwọn èèyàn ẹ̀rí báyìí àwa èèyàn especially àwa àfáà nínú Islam ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba ẹ rí i pé last week kì í sí wọ́n ń sọ fún wa pé àfáà kan ló fi ọmọ ọlọ́mọ ló fi ṣe oògùn owó kí làwọn èèyàn ń wá kiri lórí pa afẹ́dà ńlẹ̀ ayé yìí mo dẹ̀ máa ń sọ kíní kan fún wa pé nǹkan tọ́lọ́run ọba ò bá fún ẹ kò sẹ́ni tó lè fún ẹ o nǹkan tọ́lọ́run ọba bá fún ẹ kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ ẹ wo orú ẹnìyẹn tó pera ẹ̀ láàfáà mo ti ṣe lecture nípa àwọn àlìjọ̀nú sẹ́yìn mo sọ̀rọ̀ nípa àwọn àfáà àgbà ńláńláńláńlá yẹn especially nílẹ̀ Yorùbá yín bẹ́ẹ̀ àwọn tó ń pè lágbà àfáà àgbà tí wọ́n máa rìn tílẹ̀ àmàrọ́ mo ní most of them wọn àlìjọ̀nú ni wọ́n ń ṣe rúsìn àlìjọ̀nú ni wọ́n ń bọ ẹ worú àfáà tí wọ́n ní ó pa ọmọlọ́mọ ní last week àbí this week ni ẹ worú àfáà náà irú ẹ̀sáǹpù rere wo ni àfáà yẹn fi sílẹ̀ wọ́n lọ pe ọmọlọ́mọ nínú ilé kò ṣe jẹ́ lòmíì àwọn àfáà yìí ni wọ́n wá ní wọ́n ń ṣe lecture lórí àwọn àfáà lecture tí mi máa ṣe leléyìí èmi ò rán ẹṣẹ́ pé ìgbà tí ànábì Yusufu wá ṣe kinní kan ìgbà tí ànábì Ádámọ̀ wá ń lọ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ òótọ́ ẹ ṣe wáàsí ẹbọ fáwọn èèyàn ẹ ṣe wáàsí oògùn fáwọn èèyàn ẹ ṣe wáàsí nǹkan tọ́lọ́run bá fẹ́ fáwọn èèyàn ẹ ṣe wáàsí nǹkan tọ́lọ́run bá ò fẹ́ fáwọn èèyàn ẹ má ta àwọn èèyàn mọ́ ẹ jẹ́ kí wọ́n mọ̀ ẹ̀yin tẹ́ sì ń ṣe kìlọ̀kìlọ̀ ẹ jìnnà sí nǹkan tọ́lọ́run bá ò fẹ́ torí ẹ̀yin tẹ́ ń ṣe kìlọ̀kìlọ̀ náà ayé ń bẹ lójú yín ẹ fẹ́ máa rìn kílẹ̀ ò máa rọ́ ẹ fẹ́ máa hùwà dáadáa ẹ tẹ̀lé tọ́lọ́run ọba mọ́ ẹ tẹ̀lé tànábì Muhammad mọ́ lórí páńwá ayé àṣetọ́ni ti gbá gbogbo yín lọ ẹ ti tẹ̀lé àwọn àlìjọ̀nú ẹ worú àfáà yẹn ìgbà tó máa káfà ìmọ́lé wọ́n bá tó tẹ́ aṣọ funfun aṣọ dúdú jẹ́ mi sọ fún yín àtàṣọ pupa ló tẹ́ sílẹ̀ kí ló ń ṣe wọ́n ń béèrè pé kí ló fi ń ṣe ó níbẹ̀ lòun ti ń kírun irun wo ni wọ́n ń kí tí wọ́n faṣọ pupa àti aṣọ funfun tí wọ́n fi ń kí àtàṣọ dúdú ó ń kírun àwọn àlìjọ̀nú ń tọ́ṣọ ẹ̀ ní o bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ bá ìgò ẹ̀jẹ̀ èèyàn tó rọ sínú ike sílẹ̀ àtàwọn ẹ̀wù àwọn èèyàn tí wọ́n ti pa dáadáa àáfàá ni can you imagine òun lọ́wọ́ bá sọ yìí náírà alidan fi'a wallahu azabun muhin ẹni yẹn ìyẹpẹrẹ máa dé ba láyé àtàlùkẹ́ àmọ́ ni wọ́n sun àáfàá yẹn láàyè ni àáfàá tí wọ́n sọ yìí wọ́n sun láàyè sí ìyẹpẹrẹ ò dé ba wọ́n dẹ̀ sì kú nínú ayé yìí lèmi fi máa ń sọ kí ní kan pé lẹ́ṣọ̀ tẹ́mi ń ṣe yìí kódà wọ́n ṣe ń jẹ àwọn èèyàn kódà nínú South Africa táwa yìí èyí láwọn àfáà tó ń ṣe rán dandan mọ́ ni torí tó bá ṣe rán dandan àwa máa sọ síta pé nǹkan tó ń ṣe leléyìí èyí tó dẹ̀ ń ṣe tó àti ìráyè kọ́ńtàtì ẹ àìfiẹ́lẹ̀ ni o bóyá o máa change so lẹ́ṣọ̀ tẹ́mi Muhammad Saheed ń ṣe ó change a lot of people nínú South Africa yìí gan kódà àwọn àfáà South Africa ó change most of them wọn I'm very sorry to say I don't care so ní Nàìjíríà wa náà àtàwọn tó jẹ́ tí wọ́n nífẹ̀ẹ́ wa káàkiri ayé wọ́n rí pé lecture yẹn change because nǹkan tá ń sọ ẹ má ṣẹbọ mọ́ kò sí nǹkan báyìí nínú ẹ̀sìn èwo ni ká máa ta àwọn èèyàn ká máa sọ pé òun láti di èèyàn ní o òun láti wà òkè ní o òun láti lówó ní o òun láti ṣe kíní ní o tọ́lọ́wọ́n bá sọ fún wa pé kullu man alayha fan al-malu wal-banuna zinnatul hayati ad-dunya
owó àtọmọ ọ̀ṣọ́ ayé lásán ni kullu man alayha fan gbogbo nǹkan mèremère ayé yìí afẹ́ ní mọ́tò ni afẹ́ máa lọ sí kílẹ̀ máa rọ́ ni afẹ́ máa ṣe gbogbo ẹ̀ kí gbogbo ẹ̀ máa jẹ́ rìngìdì kó máa sọ pé ṣéwù ló ń bọ̀ yìí kí gbogbo ẹ̀ máa ṣe kí kọ́fọ́ yìí máa lọ gbogbo ẹ̀yẹn tó wà lọ́kàn wa kullu man alayha fan yẹ̀yẹ́ lásán ni fàájì lásán ni ọlọ́run ọba ní kẹ́kẹ́ wá torí pé ayé ta wà yí ẹ̀wọ̀n ni fún àwọn tó bá tẹ̀lé tọlọ́run tó tẹ̀lé tànábì ẹ̀wọ̀n ni ẹ máa parí obstacle ẹ máa ní problem ọ̀tá pọ̀ gan wàhálà pọ̀ àmọ́ ẹ̀ ní kí àtorí tó ti jẹ́ pé torí tọlọ́run tànábì lẹ́ fi ń jíṣẹ́ náà ẹ̀ ní bẹ̀rù èèyàn wala takshawhum wakhshawni in kuntum mu'minun tí n bá wo ń gbà mí pé èmi mò ń ṣe lẹ́ṣọ̀ mo ti dé South Africa ti pẹ́ mo dẹ̀ mọ̀ mo ṣe bí South Africa ṣe ń lọ kódà láwọn àfáà mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe lẹ́ṣọ̀ mo ń ṣe everything àbúyàn àṣekíní reality làwa ń sọ tó bá wá láà ń bú ẹgbẹ́ kíní kan jáde síta reply náà tó bá rú ẹ lójú so I'm very proud pé mo ń ṣe lẹ́ṣọ̀ ó dẹ̀ ń ṣèǹjì àwọn èèyàn kódà ó tún ṣèǹjì àwọn tó pera wọn lẹ́ni Ọlọ́run alhamdulillah tó bá jẹ́ ẹnìkan ni mo rí gbé déwájú Ọlọ́run alhamdulillah mo bára mi dúpẹ́ àwọn ẹ̀rí pé àwọn àfọ́ South Africa ń ṣèǹjì ni ìwọ ṣe nọ́sẹ̀nsì wò kémi gbọ́ wàá rí kìí ṣe ọlọ́pàá àbí mo jọ ọlọ́pàá lọ ìwọ ṣe nonsense èyí tó dá ń ṣe ń kọ́ ọ̀rọ̀ tí mi tí ìṣí fáìlì kan ẹ́ mo ṣe ń wò bóyá o máa ṣéǹjì bóyá ìṣù ń yá ẹ lò lọ́wọ́ ni torí kò sẹ́ni tẹ́ṣù ó lè lò àdẹ̀ criticize lẹ́ṣọ̀ tẹ́mi ń ṣe ni pé ká correct àwọn èèyàn ká sòótọ́ fáwọn èèyàn pé tó bá mọ tí ò nírun tó bá gbọ́ṣẹ́ lọ Mẹ́kà ò ní ájì tó bá ń so nǹkan mára àtàmọ́ hímù tó ń so nǹkan mára ò nírun ò ní ájì ò kí ń ṣe mùsùlùmí à ń jó orí ọká à ń jó orí èrè ò nírun ò ní ájì à ń wọ ẹgbẹ́ awo à ń wọ ẹgbẹ́ àjẹ́ ò nírun ò ní ájì à ń ṣàgbélépọ̀tá oṣólẹ̀ àwúre ẹ̀yọ́nú ayé ìmùlẹ̀ ayé ò nírun ò ní ájì ẹ jẹ́ kí àwọn èèyàn ẹ jẹ́ kí wọ́n mọ àwọn eléyìí òun ló máa ṣẹ̀ṣẹ̀ wá síwájú ìtàn ànábì Dáúdà tó fẹ́ pa yẹn jẹ́ kí wọ́n kọ́ mọ Ọlọ́run everybody ló ń kírun àwọn míì ń kírun látọjọ́ wọn sì mọ̀ pé Ọlọ́run ò gbàrún wọn tó rẹ̀ ṣe lẹ́ṣọ̀ fún wọn pé nǹkan tó ń ṣe ẹbọ ni o àwọn àpìtàn ìgbà tí ànábì kìíní kan ó wá sọ̀kalẹ̀ ànábì kìíní kan wá ní pé àkó ìdúró náà wọ́n wá ń lọ no jẹ́ káwọn èèyàn mọ̀ ẹbọ ẹ̀ṣẹ̀ tó lágbára jù tọ́lọ́run ní pé inna Allaha la yaghfiru an yushraka bihi Ọlọ́run ẹni tó bá ṣẹbọ sóhun Ọlọ́run òun ò ní forí ẹ̀ṣẹ̀ jí wọ́n ìta àwọn àfáà kí wọ́n fẹ́ ẹ̀yìn àfáà kì í ṣe lẹ́kṣọ̀ ẹbọ yẹn púpọ̀ jù ẹni tí ìyàwó ẹ̀ ò bá fẹ́ràn àwọn tó wá ṣe wedding àwọn tó wá ṣe kinní kan ẹni tó wá ẹ jẹ́ kí wọ́n mọ̀ ipe ẹbọ first step nìyẹn because wọn nírun ìmáàmù náà ló ṣoògùn fún wọn àfáà náà ló ṣe ẹwà àfáà yẹn sí can you imagine ó pa ọmọ ọlọ́mọdé ànù ó lóun kírun lórí aṣọ dúdú mo sọ fún pé gbogbo àwọn àfáà yín yẹn gbogbo wọn àlìjọ ti kó wọn lọ ń sunkún lọ́dọ̀ àlìjọ̀nú ni àlìjọ̀nú ló ń dà wọ́n ríboríbo wọn kì í ṣe ẹni Ọlọ́run most of them wọn I'm telling you the reality because alukurani ni Ọlọ́run bá sọ fún wa pé kí ni ìnà hazal kur'ana yahdi lillati hiya aqwam wa yubashiru al-mu'minina allazina ya'maluna salihati anna lahum ajran kabira ìnà hazal kur'an tó bá láwọn George àwa ò George Ọlọ́run bá ti jẹ́ káwàá mọ̀ pé ìdá ààzà alukùrán alukurani tẹ́wọ̀ ìyáàdì lílẹ́dì hí akọwàhùn alukurani ni ìwé ìtọ́nisọ́nà ìwé ìmọ̀nà ni ó ti sọ fún wa pé ẹni tó bá ṣe nǹkan báyìí iná ló ń lọ ẹni tó bá ṣe nǹkan báyìí kò ní rọrùn wọ̀ ẹni tó bá ṣe nǹkan báyìí kò ní nísinmi ní bàrìsáwù ẹni tó bá ṣe nǹkan báyìí ó máa ní wàhálà nínú sàárè ó máa ní fìtínátù lìkọ́búrì àsábù lìkọ́búrì mùsíbátù lìkọ́búrì ó máa ní wàhálà nínú sàárè ó máa ní wàhálà lọ́jọ́ ìgbéǹde alukurani ti jẹ́ ká mọ̀ tàbá wá ń ṣe lẹ́kṣọ̀ táwọn ń ṣàlàyé pé ẹni tó bá ṣe báyìí Ọlọ́run ló máa ṣe báyìí ẹni tó bá ṣe báyìí Ọlọ́run ní báyìí láṣẹ rí fún àmì ní pé bóyá nìkan ṣe kinní kan àwa ń sọ̀rọ̀ Ọlọ́run ọba ni àmọ́ àwọn àfáà tó yẹ kí wọ́n máa kẹ àwọn èèyàn nílọ̀ ní kẹ àwọn èèyàn nílọ̀ máa sọ̀rọ̀ love what is love in Islam what is kinní no ẹ sọ̀rọ̀ ẹbọ torí wọ́n kírun Ọlọ́run dẹ̀ nígbà àrùn wọn ẹ sọ̀rọ̀ ẹbọ fún wọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́ bá tún fún ní NAFDAC number nínú àlùkùránì tọ́lọ́wọ́ bá jẹ́ ká mọ̀ nìyẹn Ọlọ́run bá ní mi ní forí jẹ́yàn tó bá ń ṣẹbọ sí mi
kódà àtá ọlọ́run bá sọ fún ànábì wa muhammadu sallallahu ta'ala alaihi wasallam ànábì muhammad tó jẹ́ abibullah tó yẹ pé ọlọ́run bá nífẹ̀ẹ́ ọlọ́run bá jẹ́ gbèsọ́ ni la àtẹ́díhu má aláhi ilá àdáhàrà fatakunna minal mu'azzabin ìwọ ànábì muhammad tó bá pa àkọ́pọ̀ mẹ́mi ọlọ́run ọba èmi ọlọ́run ajẹ́yà wá sí ẹbọ ló yẹ ká máa ṣe lọ́tún lọ́sì gbogbo èèyàn àfáà ẹ̀ ní ṣe wá sí ẹbọ àbíkọ́ máa kàtírà àbíkọ́ máa sọ lárúbáwá àbíkọ́ máa kò sọ lárúbáwá kò mí ní pé o kí n sọmọ èṣù lárúbáwá kí ni òun ka tíra kan gbé kíní kan ìgbà tí ọ̀bọ àti ìnà kò kàn wá káàlù kùrìánì gbogbo àdísì tẹ́ǹkà gbogbo ẹ̀ láwa náà mọ̀ gbogbo àdísì tẹ́ fi ń ṣe lẹ́ṣọ̀ gbogbo ẹ̀ lámọ̀ gbogbo competition lórí pé ká sọ lárúbáwá ká ṣe kíní gbogbo ẹ̀ láwa mọ̀ but kì í ṣe nǹkan tọ́lọ́run ní ká ṣe nìyẹn ọlọ́run bá sọ fún ànábì wa muhammadu sallallahu ta'ala alaihi wasallam oníyà ayọ̀ rasulu mo pè wá ànábì muhammad ta fún nírò yóò ayọ̀ rasulu àwọn ọlọ́run bá ń pè wọ òjíṣẹ́ yóò ayọ̀ rasulu àwọn ọlọ́run bá ń pè bàbá fatima baligi ma unzila ilayka min rabbika wa in lam taf'al fama ballagta risalatahu wallahu yasimuka minan nas ọlọ́run bá ló sọ bẹ́ẹ̀ ọlọ́run bá ní ìwọ ànábì muhammadu sallallahu ta'ala alaihi wasallam àwọn ọlọ́run bá la rán ẹ níṣẹ́ àwọn la fún ẹ ní ìró àwọn la fún ẹ ní NAFDAC number ìjọba àwọn ọlọ́run ọba àti tayé àwọn la fún ẹ gbogbo ẹ̀kọ́ tá a kọ́ ẹ nípa alukuriani nípa àdísì nípa ọ̀rọ̀ ẹ̀sìn islamu nípa bá ṣe máa gbé ayé gbogbo àlàyé táwọn ọlọ́run ọba tààrà abdullahi jubrilu tààrà sí ìwà ànábì wa muhammadu sallallahu ta'ala alaihi wasallam gbogbo ẹ̀kọ́ tá a kọ́ ẹ̀yán yẹn bọ́lọ́bátà baligi máa hùn sílẹ̀ ilé kábí rọ̀bíkà sọ fún gbogbo àwọn èèyàn jíṣẹ́ àwọn ọlọ́run ọba fáwọn èèyàn má ṣe kọ̀kan kù má wo ojú wúṣe má wo pé àáfàá yìí ó lè sa tíra sí ẹ má wo pé àáfàá yìí ò ní kí ẹ lọ́la má wo pé ọba ò ní fún ẹ nílẹ̀ má wo pé àwọn kan máa yọ ẹ níṣẹ́ má rò pé ẹnìkan ò ní sanwó ilé ẹ mọ́ má rò pé ẹnìkan ò ní fún ẹ lówó oúnjẹ mọ́ ìwọ ànábì muhammad sọ fún wọn má wò pé oṣó lẹ́nìkan má wò pé àjẹ́ lẹ́nìkan má wò pé ẹlẹ́bọ lóògùn lẹ́nìkan jíṣẹ́ yẹn fún wọn tó o bá jíṣẹ́ yẹn fún wọn ìwọ ànábì fama ballagta risalatahu tó bá jẹ́ pẹ̀rù ló ń bá ẹ tó fẹ́ jíṣẹ́ wa fáwọn èèyàn kan ipé bóyá jẹ́ ni wọ́n bí wọ́n apá ẹ bí wọ́n ṣe ní sùtá bí wọ́n ṣe mọ̀nà fi wallahu yasimuka minan nas àwọn ọlọ́run láà máa ṣọ́wọ́ ànábì ọlọ́run lóhun lòun máa ṣọ́ ànábì ànábì dẹ̀ ti lọ gbogbo ẹ̀yin tẹ́ ń jíṣẹ́ yìí al-ulama warasatul anbiya ẹ̀yin lárọ́pọ̀ àwọn òjíṣẹ́ wá ìta ṣe fẹ́ sòdodo fáwọn èèyàn wá ìta ṣe ń bá yín nínú ẹbọ wá ìta ṣe ń ṣe mọ̀náfìkì wá ìta ṣe ń lu jìbìtì wá ìta ṣe ń ṣe oògùn nǹkan tó gùn tó ń lani lóògùn wá ìta ṣe ń bẹ́yìn àfá ń bẹ́ wá ìta ṣe ń bẹ́yìn ìmáàmù ń bẹ́ ojoojúmọ́ tẹ bá rẹ̀ nìkan tó ń ṣe lẹ́ṣọ̀ oògùn tó ń ṣe lẹ́ṣọ̀ ẹbọ nínú ẹ̀sìn ẹ máa gbógun tí ogun tẹ̀dẹ̀ ń gbé tí yẹn pẹ̀lú bẹ́ni yẹn ṣe ń ṣe lẹ́ṣọ̀ tá ń pariwo tó pọ̀ oògùn òda ẹbọ òda ojoojúmọ́ ni wọ́n lọ́ọ̀sì ọmọ ní nàìjíríà táṣírí ẹlòmíì bá tú àfáà ni wọ́n bá ń bẹ̀ àfáà ni wọ́n bá ń bẹ̀ last week àbí this week ni ṣe bá fà ní wọ́n pẹ̀ nìyẹn tí wọ́n sun láàyè tó gbọ́mọ lọ́mọ ẹ wo iye blood tí wọ́n bá nínú ilé ẹ ní ṣe lẹ́ṣọ̀ yẹn ẹ máa ṣe lẹ́ṣọ̀ tọkọ-tìyàwó ẹ máa ṣe lẹ́ṣọ̀ ìgbà tí ọ̀bọ wá lọ ẹ máa ṣe lẹ́ṣọ̀ kíní ẹ sọ̀rọ̀ nípa barisáhùn fáwọn èèyàn tá a bá kú ibi tá ń lọ kó ní kálukú mọ̀ ẹ sọ̀rọ̀ ó tọ́ fáwọn èèyàn ẹ máa ṣí ẹ̀yìn tẹ́ bá ń wo ẹ ṣí ẹ̀ fún wọn àwa ò bẹ̀rù èèyàn òótọ́ lọ́lọ́run ní ká sọ tá a bá sọ òótọ́ á kú bá a sọ òótọ́ á kú sọ reality fún yàn tí wọn bá kí ẹ mọ́ wọn kí ẹ náà nìyẹn tọ́lọ́run bá ti kí mi bí wọn nífẹ̀ẹ́ mi tọ́lọ́run bá ti nífẹ̀ẹ́ mi èmi ò nídìí ẹ̀yọ́nú ayé mi nídìí ìmùlẹ̀ ayé ẹ̀yọ́nú ọlọ́run ọba lèmi fẹ́ kò sígbà tá à ní lọ kò sígbà tá à ní kú lẹ́ṣọ̀ táwọn ẹ̀dá ń ṣe kò nídìí kó mú mi lọ́ta ó ilé wà nú ẹ̀ amẹ́mi Muhammadu Saheed mo ń rán ẹ létí lónìí ni ó lè wà nínú ẹ̀ kó wà nínú àwọn tó ń ṣe ògùn kó jẹ́ ìmáàmù kó wà nínú àwọn tó ń ṣe ògùn kó jẹ́ fàṣẹ́hù kódà kó wà nínú àwọn tó ń ṣe ògùn nínú South Africa tàwa nínú àfà kò mí ní pé kó mú mi lọ́ta èmi ń sọ tèmi ni but ní lọ́kàn pé ìwọ náà máa kúrò ń bẹ̀ wà á túbá wà á padà fi sílẹ̀ dẹ̀ rí pé òótọ́ ni mò ń sọ mi ń dojú ọ̀rọ̀ kọ́ ẹ́ kódà kó close mọ́ mi jù bẹ́ẹ̀ lọ kó jẹ́ni tó ń ṣe ògùn kó mọ̀ pé mo mọ̀ ẹ́ mi ń bá ẹ wí èmi kàn ṣe lẹ́ṣọ̀ lórí kíní yẹn ni ìwọ náà dẹ̀ mọ̀ pé òótọ́ ni mò ń sọ mo dẹ̀ fi ń remind ẹni pé kíní yóò lọ títí dẹ̀yìn ń bẹ̀ kò mí ní pé kó mú mi lọ́ta èmi ò plead o mi bẹ̀rù kúlẹ̀ yín yóò sì bẹ́ẹ̀ ní ilẹ̀ ọmọ kataba Allahu lana lọ́dọ̀ àwọn àfáà mi wọn bìlífù lórí ẹ̀ kílì láyé yóò sì bẹ́ẹ̀ ilẹ̀ ọmọ kataba Allahu lana
tó bá gbọ́kàn lẹ́yìn àjẹ́ apáẹ́dánù wèrè àfáàní ẹ ọlọ́run parọ́ ló ń sọ yẹn ọlọ́run parọ́ ló ń sọ yẹn pé kí wọ́n má gbọ́kàn lé kúnlẹ̀ iyù sí bánà ọlọ́run ní sọ pé ẹ lè ṣe kankan fún wa o ẹ lè gbórúkọ wa lọ lédì ẹ lè gbórúkọ wa wọnú ẹgbẹ́ àjẹ́ ẹ lè gbé orúkọ wa lọ sọ́dọ̀ àwọn oṣó ẹ lè gbé orúkọ wa lọ sọ́dọ̀ àjẹ́ ẹ lè gbé orúkọ wa lọ sọ́dọ̀ àfáàṣẹ́ ìwò ní onísáàmù wọn bí yín re ọlọ́run ló ní kó sọ bẹ́ẹ̀ oníkànnàbí Muhammad sọ bẹ́ẹ̀ gbogbo nǹkan mú dẹ̀ ti sọ fún ẹ gbogbo nǹkan tó lọ́wọ́ bàbá ti sọ fún anábì Muhammad ti pé wa innaka la'ala khuluqin azim anábì Muhammad ti pé lẹ́dàá gbogbo nǹkan tó yẹ anábì Muhammad tálí Kùránì rán wa létí nípa anábì Muhammad tó lọ́wọ́ bá sọ pé anábì Muhammad ló sọ ọlọ́run fẹ́ káwọ́ òye ẹ̀ ní àwa lọ́wọ́ bá ń bá wí bẹ́ẹ̀ ọlọ́run ní pé gbogbo ẹ̀yin àlìhùmọ̀ anábì ẹ̀yin tẹ ní NAFDAC nọ́mbà ìjọba ẹ̀sìn Islamu dání ẹ̀yin tẹ ní NAFDAC nọ́mbà ẹ̀sìn Islamu ẹ̀yin tẹ jẹ́ mùsùlùmí òdodo tẹ jẹ́ mùsùlùmọ́ òdodo ẹ̀yin tẹ jẹ́ àfáà tòótọ́ tẹ ní NAFDAC nọ́mbà ọlọ́run ọba dání ẹ̀yin tẹ jẹ́ ṣéwù tòótọ́ kúnlẹ̀ yíyù sí bẹ́ẹ̀nà tó bá rọjú mọ́ ẹ jẹ́ kí wọ́n mọ̀ ìpínlẹ̀ yíyù sí bẹ́ẹ̀nà illa man kataba Allahu lana huwa maulana wa ala Allahi falyatawakkal mu'minun jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n lè ṣe nǹkan kan fáwa o àyàfi nǹkan tọ́lọ́run bá ti kọ sílẹ̀ fún wa tó bá sàsáwà pé káà máa rí jẹ kò jẹ́ tuntun ọlọ́run bá ti sọ tẹ́lẹ̀ pé òun lòun fẹ́ bí pa wá wọ́n lọ́nà búlú wọ́n nẹ́kù bí ṣé ìmínàlẹ̀ áùsì wà lè júwì tí mistake bá ṣẹlẹ̀ bóyá àárín nǹkan tó bà wá lẹ́rù tẹ́rù bà wá kì í ṣe ìwọ wọn bí ẹrẹ kì í ṣe táyà mi bá já lásán kì í ṣe ìwọ o tó bẹ́ẹ̀ torí o ò lè yan gàn kọ̀ọ̀kan gbogbo nǹkan tó fẹ́ fi yan gàn méyàn ipe ìwọ ló ń fẹ́ bí pààyàn ìwọ ló ń dẹ́rù bà ìwọ ló ń jẹ́ kọ́mọ ẹ kú ìwọ ló ń jẹ́ kí kíní kan ṣe kíní kan yẹn ọlọ́run ti sọ ipò òun lòun ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ò dẹ̀ kí ń tọ̀yàn ẹni tí ò bá lọ́lọ́run ẹni tí ò bá bẹ̀rù ọlọ́run ẹ lè máa ṣe wèrè pẹ̀lú o wèrè àfáà ló ń sọ pé ẹ bẹ̀rù àjẹ́ ẹ bẹ̀rù àwọn ayé lẹ́ẹ̀mẹ́fà kẹ́ tó bẹ̀rù ọlọ́run lẹ́ẹ̀kan ṣoṣo o táláyé wèrè àfáà lá ní ọlọ́run máa ṣe gbìjà má máa gbìjà ọlọ́run má máa ṣe kinní kan ẹ má máa sọ báyìí fáwọn èèyàn mọ́ ẹ fi gbàgbọ́ ọlọ́run ọba ẹ fi mú ẹ jẹ́ kó rinlẹ̀ nínú lọ́kọ̀ àwọn èèyàn allazina qala lahun nasu inna nasa qad jama'u lakum fa akhshawhum fasaddaqu imana wa qalu hasbunallahu wa ni'mal wakil àì kìí ṣe pé oògùn àwa dúró anígbàgbọ́ sọ́lọ́run ọba ayé àlìkùránì ti ṣiṣẹ́ bẹ̀rù lójú wa orúkọ ọlọ́run ti ṣiṣẹ́ ìyanu lójú wa so àdúró tán ni kó bá pète pèrò lórí ẹ wà ló ń wẹ̀ ìyọnú ayé olóhùn wá ìmùlẹ̀ wàá ṣèmùlẹ̀ wàá ṣèpèsè wàá ṣẹ̀bì àwọn àgbà istigifaru ẹ̀bẹ̀ tọ́lọ́run tó yẹ kó ṣe òun ṣẹ̀bì àwọn àgbà wèrè ní ẹ́ confam lecture máa lé tọ́pìkì tẹ́ẹ̀dá bá mú máa lé kárátà ẹ̀dá kò nífẹ̀ẹ́ dálẹ̀ táà bá ń sọ̀rọ̀ náṣọ́rà bá a ṣe máa ń sọ̀rọ̀ ní látilẹ̀ ká máa sọ pé tọ́pìkì táwa mú tún wá lé èmi ò kí ẹ̀ torí mi ìwá yọnú èèyàn ẹ̀yọnú ọlọ́run lèmi ń fẹ́ torí tọ́lọ́run bá ti yọnú síyàn gbogbo nǹkan tọ́lọ́run bá dá ló máa yọnú síyàn láyé àtàlìkè hàmà àmọ́ ẹ wá ń ra ayé ẹ ń bọ́rù ayé ẹ ń bẹ̀bẹ̀ fáyé ẹ ń sunkún fáyé ẹ lọ ń sunkún lọ́dọ̀ àwọn àlìjọ̀nú ẹ̀yin àfáà ẹ lọ ń sunkún lọ́dọ̀ òṣó pé kí wọ́n gbé yín ga ẹ lọ ń sunkún lọ́dọ̀ àwọn ọlọ́ya ẹ lọ ń sunkún lọ́dọ̀ wòlíì onísáàmù wípé ẹ fẹ́ kí wọ́n mọ̀ yín láàfáà àfáà ayé nìkan lẹ jẹ́ àfáà jahannama nìkan lẹ jẹ́ ẹ kì í ṣe àfáà tọ́lọ́run tó rọ́fà tọ́lọ́run máa sọ òótọ́ kò ní wojú èèyàn òun là ń sọ ìlàfi dọ̀tá ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú ayé àti kódà nínú South Africa tàwa láfi dọ̀tá ọ̀pọ̀lọpọ̀ àfà mi ò ránṣẹ́ o I'm doing my own ó possible ká má pàdé gan lọ́jà àlèkè àmọ́ kọ́ pé mi là fẹ́ pàdé wọ́n ti máa ṣe máa rántí tiẹ̀ wọ́n ti máa ṣe fọlọ́fọ́lù ẹ ọdún mélòó sẹ́yìn àmọ́ra rí ni ayé ta wà wọ́n ní Yorùbá ní àwa náà jà ni mo dẹ̀ sọ fún ẹ pé ìrìn àjò 6 ló ń bẹ fún sóòlù ẹ bọ́dì tó fẹ́ jìyà yẹn sóòlù ẹ yà wọ̀ ni ẹlẹ́kẹta ló wà yìí tó bá kú lóde ẹlẹ́kẹrin nígbà tó bá máa ṣẹ̀mí ní barzal kí wá ní wàhálà
kí wọ́n ní pé àlè sóòótọ́ fún kí máa sáìdì ẹ pé ìyẹ̀pẹ̀ da orí ẹ ti dàrú kémi sọ fún ẹ kí máa bẹ̀rù ẹ pé torí pé òun wo ìyẹ̀pẹ̀ kémi wá máa sọ pé ta ni wọ́n nínú ayé. I didn't talk to anyone, anybody tó bá súnmọ́ mi tó bá ń wo tó bá wò pé ṣé sáìdì ò wá mọ̀ pé òun wo ìyẹ̀pẹ̀ ni tó wá ń sọ ṣé ìwọ ló fẹ́ mú mi wà lìjọ́nà, ìwọ ló fẹ́ mú mi wà lìjọ́nà, mi ìdẹ̀ bá ẹ wí but mo kàn ń jẹ́ káwọn èèyàn mọ̀ ó kẹwàá àwọn ìyá ọlọ́jà àwọn yẹn ṣé ó gbé ayé wọ́n ṣe wàhálà àwọn ọmọ yìí wọ́n ti náírà jọ wọ́n ti tọ́rọ kọ́bọ̀ jọ wọ́n wá lọ ájì ẹ wá gbé oògùn fún wọn kán lọ máa wẹ ọṣẹ ní ájì ẹnì kan sí gbẹ́rẹ́ kí wọ́n tó lọ ájì ẹnì kan so bàǹtẹ́mọ́ra kí wọ́n so ìfúnpá kí wọ́n so gbogbo ẹ̀ kí wọ́n kó òrùka sọ́wọ́ òrùka ẹ̀rẹ́ kí wọ́n tó lọ ájì ẹnìyẹn ò sí nímọ̀ àwòpá fà ló fún un níṣẹ́ tó jìyà tó ṣe owó ẹjọ́ ní tọ́rọ kọ́bọ̀ ẹ sì bá jì ẹ̀ jẹ́ ẹnì kò sí wàhálà wà o àwọn tó ń kírun ẹ̀yin lẹ́ ń daṣẹ́ sátí fún wọn ọtí tọ́lá ní tó bá mú ò nírun fún 41 days ó sì gbúdọ̀ máàkì àná Muhammad takò nǹkan yíyẹ̀wò ànábì ló sọ man sa'ara faqad ashrak ẹni tó bá lọ ń yẹ nǹkan wò kèfèrí ni ẹ́ alimunajimun walimunajamun àtẹni tó ń yẹ nǹkan wò àtẹni tó ń tú àtẹni tó lọ yẹ nǹkan wò àtẹni tó ń yẹ nǹkan wò kèfèrí ni yín náà ẹ̀dẹ̀ ń lè jẹ́ ń pera yín ní mọ́mù ẹ̀ kìí ṣe mọ́mù ìmọ́mù èṣù ni yín ìmọ́mù àwọn àlìjọ̀nú tẹ́lẹ̀ ń sunkún bá ní yín gbogbo àfáà tó bá ti mọ̀ pé ó ń tẹ yẹ̀pẹ̀ ó ń yẹ nǹkan wò anábì mọ́mọ́ ni wọ́n ní kákọ́ ṣe èyí kọ́dí káàdà lakum fi rasulillahi uswatun hasana àwọn ni pé wọ́n sọ̀rọ̀ istihara jọmọ́ yẹ̀pẹ̀ ni yìí nǹkan wọn lànàbí yẹ̀wò fún yàn tó yẹ nǹkan wò ọlọ́run ọba ló nímọ̀ kọ̀ọ̀kọ̀ dẹ́mo ní question kan fún ìwọ àfáà tó ní pé mo ń tako nǹkan yíyẹ̀wò nǹkan tẹ́ ń wò yẹn àìdá ìyẹ̀pẹ̀ ní gbogbo nǹkan tẹ́ fi ń wo nǹkan yányá ṣé ọlọ́run ọba ló máa ń fún yín ní ánsà àbáwọn màláíkà àbáwọn àlìjọ̀nú àbẹ́sù sọ fún mi ìwọ ń sọ pé ìyẹ̀pẹ̀ nǹkan yíyẹ̀wò da ta ló wá máa ń mú ánsà yẹn wá àtẹ̀yí tó jẹ́ mathematics mo ti sọ fún ẹ nípa Abu Ma'ashar al-Falaki bẹ́ẹ̀ ni Abu Ma'ashar al-Falaki náà ni ta ló mú àṣà wá kí ni simple nǹkan yẹ̀wò dá nínú ẹ̀sìn sọ fún mi ta ló wá máa ń fún ẹ láǹsà ìwọ tó mọ̀ ni o gbogbo yẹn ẹ̀mọ́ yẹpẹ̀ ẹgbọ́n orí lẹ fi ń jẹun o gbogbo yẹn ẹ̀mọ́ nǹkan yẹ̀wò o irọ́ ló ń pa fáwọn èèyàn o irọ́ ló ń pa o irọ́ ló ń pa o ó dẹ̀ mọ̀ yẹpẹ̀ ó ló mọ̀ wò tó bá mọ yẹpẹ̀ wò tó lọ lẹ́kẹ́ ní tó bá mọ yẹpẹ̀ wò dójú ẹ̀ dé level tí wọ́n máa ń mọ̀ dé ò ní mọ kéwù kankan mọ̀ gbogbo processing yẹpẹ̀ mélòó nínú yín ló lè rìn irọ́ náà ló ń pa àwọn tó dẹ̀ wá mọ̀ ohun tó tọ́ náà tọ́lọ́run ṣé àlìjọ̀nú ló wá ń sọ̀rọ̀ fún yín ni àbí màláìkà àbọ́lọ̀ àbánábì Muhammad sọ fún mi àwọn àlìjọ̀nú lè sọ fún wa àwọn àlìjọ̀nú ló máa ń gbé wá bá yín tó wá ń sọ fún yín tẹ́ bìlífù pé àwọn àlìjọ̀nú anábì Muhammad kọ́dí káàdà lakum fi rasulillahi uswatun hasana definitely òun sọ pé ànábì Muhammad parọ́ òun pọ̀ lọ́hun ló ní irọ́ nìyẹn ìwọ tó sọ pé nǹkan yẹ̀wò da ó sọ pé lọ́hun parọ́ ó lànàbì Muhammad ó ní olóparọ́ because alukurani ló ń sọ fún wa yìí alukurani dẹ̀ ní ọlọ́run ọba fi ránṣẹ́ sànàbì wa Muhammad alukurani dẹ̀ ní ọ̀rọ̀ ọlọ́run ọba ní mẹ́sẹ̀jì ọlọ́run ọba ní ìtàn ànábì Sulaimana alayhi salatu wa salam ìgbà tánàbì Sulaimana ti dákẹ́ sórí ọ̀pá tó ti dákẹ́ fún àìmọye ọjọ́ àwọn àfáà kan sọ pé àìmọye oṣù àwọn àfáà kan sọ pé bí ọdún kan àbólé ni ó ti dákẹ́ sórí ọ̀pá ṣẹ́dẹ̀ tí mọ̀ pé má jẹ́ mú àwọn ànábì ọlọ́run kò sá ànábì ọlọ́run tí ilẹ̀ máa jẹ àwọn àlìjọ̀nú lórí àyín síṣẹ́ fún ànábì wa Sulaimana alayhi salatu wa salam ànábì Sulaimana lo oye oṣù yìí oye ọjọ́ oye wákàtí oye ọdún lórí ọ̀pá tó dẹ̀ ti kú síbẹ̀ àwọn àlìjọ̀nú ṣiṣẹ́ lọ ni wọ́n mọ̀ àlìjọ̀nú tó ń wò tó ló wá sọ̀rọ̀ fún ànábì Muhammad ti sọ fún wa pé tálìjọ̀nú bá sọ̀rọ̀ 100 agídí láfi rí òótọ́ ẹyọ kan bẹ̀ gbogbo ọ̀rọ̀ wọn irọ́ ni ìwọ wàá gbàgbọ́ òun fọ́lọ́ àlìjọ̀nú olóhùn sunkún ní lọ́gbà àwọn àlìjọ̀nú wípé kí wọ́n ṣàánú ẹ Suratul Jinn ó wà ń bẹ táwọn àwọn ọbẹ̀ nínú àwọn èèyàn tí wọ́n lọ máa ń wá agbára lọ́dọ̀ àwọn àlìjọ̀nú tí wọ́n lọ máa ń sí kírẹ́fìjì lọ́dọ̀ àwọn àlìjọ̀nú ṣọ́ wọn pé gbogbo wọn tó lọ ń wá nǹkan lọ́wọ́ oṣó lọ́wọ́ àjẹ́
lọ́wọ́ ẹlẹ́bọ lóògùn tó ń wọnú ẹgbẹ́ ṣe everything àlìjọ̀nú stuff ní gbogbo yín èṣù láyé èṣù ní candidate tó pọ̀ ẹ̀sìn ilẹ̀ Yorùbá ní Nàìjíríà Ọlọ́run ló lè gbà o ní kò sáwọn ẹni Ọlọ́run bẹ́ o àmọ́ out of 100% gbogbo àwọn ṣéwù tó wà nílẹ̀ Yorùbá agídílá 5% wọ́n tún máa ń travel lọ bẹ́ẹ̀ ẹ̀bá aláwọn ọmọ Nàìjíríà tó ń jáfà nínú South Africa ń bí náà aláwọn ọmọ Nàìjíríà tó ń jáfà ní Amẹ́ríkà aláwọn ọmọ Nàìjíríà tó ń jáfà káàkiri wọ́jọ́ náà bá àná tí mo sọ fún ní last week náà làwọn náà ń gbé káàkiri gbogbo country mo fi ní mo kíra mi pé lẹ́fíọ̀ tẹ́mi ń ṣe gan ó lápá lára àwọn àfà adélu àbáwọn àfà àrí nǹkan táwọn àfà mi ń ṣe agbọ́tàn àwọn àfà mi amúbàtà bẹ̀rẹ̀ sí ń ṣe wá sí àríwèrè mọ́ bí ọba tẹ̀ ṣe wèrè ẹ ò ní jẹ́ kí n gbọ́ confam ni ìtọ́rọ̀ ọ̀gá ẹ̀ lèmi ń ṣe ẹni tó bá ti ń sọ òótọ́ tó bá ti ń ka ọ̀rọ̀ Ọlọ́run ọba lóòótọ́ tí òfin kan kún ọ̀gá àwọn àfà ẹlẹ́bọ ni o ọ̀gá àwọn àfà ẹlẹ́bọ ni ẹni tó bá ti ń sọ òótọ́ tó ń ka ọ̀rọ̀ Ọlọ́run tí ò fi kún tí ò ti ju ọba tí ò ti ju olówó tí ò ti ju àfà ẹgbẹ́ ẹ̀ èmi àtàfà ẹgbẹ́ mi lè ọjọ́ jókòó kún ní kí n ṣe lecture kí n máa ṣe lecture nípa nǹkan tó ń ṣe kò mí pé mo ń bù òun gan náà máa rí as reminder ní pé wẹ́ẹ́ kọ́lọ́n jẹ́ kó òun fi sílẹ̀ tó rẹ́ni tí ò tí ì kú kò tí ì mọ kú tó máa pa òun àwọn tá ń sọ̀rọ̀ yìí náà kọ́lọ́n ṣàánú wa ni kọ́lọ́n má gbẹ́sẹ̀ wa kúrò ń bẹ àmọ́ wa ò ní ṣe yàmàyàmá mọ́ nínú ayé kọ́lọ́n ṣàánú wa à ń ka ọ̀rọ̀ Ọlọ́run ní àwọn àlìjọ̀nú wọn àmọ́ pé Ànábì Sùlàímánà ti kú àlìjọ̀nú tí wọ́n fara tì mo gbà báyà yẹn ṣe ń bọ̀ wọ́n mọ̀ pé ó ti kú wọ́n sọ pé táwọn bá mọ̀ ní adúrú ìyà tó ń jà wọn látọjọ́ sí àwọn máa ṣiṣẹ́ lọ torí wọ́n ṣiṣẹ́ lọ ni wọ́n rò pé Ànábì Sùlàímánà wọn mọ̀ pé ó ti kú àlìjọ̀nú tí wọ́n gbára tì kò mọ̀ wọ́n tó pà wọ́n nímọ̀ kọ̀ọ̀kan ní àwọn àlìjọ̀nú tó pà wọ́n nímọ̀ kọ̀ọ̀kan ní pé ẹ̀yin èèyàn náà ti sọ pé nímọ̀ kọ̀ọ̀kan mọ́ o a nímọ̀ kọ̀ọ̀kan láà nímọ̀ pé Ànábì Sùlàímánà ti kú sórí ọ̀pá láwa máa jẹ adúrú iṣẹ́ tá ń ṣe láwa máa jìyà fódìdí bí ọdún kan ṣó ìdí fún àìmọye oṣù àìmọye ọjọ́ àìmọye wákàtí àwa ń ṣiṣẹ́ lọ Ọlọ́run bá dẹ̀ ti sọ pé kí ni támáìtì nìkan ikán nìkan òun nìkan ló mọ la fún nímọ̀ ẹ̀lò ìlàdé abatula harda òun ló ń jẹ ọ̀pá Ànábì Sùlàímánà àtà tó fi jẹ ọ̀pá títí tọ́pá fi wá kú kékeré tí bọ́dí ò lè gbọ́ pamọ́ tánàbí Sùlàímánà wá ṣubú ibẹ̀ láwọn àlìjọ̀nú yín ṣẹ̀ṣẹ̀ ti mọ̀ pé àwọn onímọ̀ kọ̀ọ̀kọ̀ olórí ibú làwọn mùsùlùmí ń bẹ nínú àlìjọ̀nú mùsùlùmí ń bẹ nínú àlìjọ̀nú àfà ń bẹ nínú àlìjọ̀nú àmọ́ wọn olórí ibú pọ̀ náà olórí ibú ṣe pọ̀ nínú àwọn àfà lólórí ibú pọ̀ nínú àwọn àlìjọ̀nú wọn wá ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn àfà wáyà yìí mú fi ṣàdúrà lẹ́ẹ̀kan Ọlọ́run ní wàrádà lẹ́hù lẹ́sínà kàfàrù bí gẹ́ẹ̀sìhì lẹ́mìyàn alùkáìràn wàkàfà lẹ́hù alìmúmìnínà alìkìtàlà wàkánà lọ́kọ̀wíyà àzíza ìwọ àfáàdẹ́ ń ká ó mọ́ ẹ kì í sọ súra ìfún yẹ̀yìn èèyàn ẹ lọ ká ẹ máa fi wàṣọ wájú Ọlọ́run ayé àlùkùránì ni wàrádà láwùlẹ̀ sínà káfàrú Ọlọ́run bá ló ṣàdéhùn ẹ̀ èyí tó fi ń wá agbélépọ̀ takiri yẹn ó múra ẹ̀ ṣeré ni o Suratul Ahzab 25 wàrádà láwùlẹ̀ sínà káfàrú bí gẹ́ẹ̀zì lam yanalu khayran wa kafa Allahu al-mu'minina al-qitala wa kana Allahu qawiyyan aziza ìyẹn ò tó àfáà ayé àtàlùkùrì sí yóò tó fà kúrẹ́ àwúsù méjèèjì ò tó fà gbogbo ayé àlùkùrì á ní pátápátá èyí tẹbá fi wá tẹbá nídìí ìṣọ́ bẹ́ẹ̀bẹ́ ìwòsàn bẹ́ẹ̀bẹ́ tó bá ń wọ́ mọ́ wọnú àlùkùrì á ní lọ tó bá ń wówó wọnú àlùkùrì á ní lọ tó bá ń wẹ̀mí gúgùn wọnú àlùkùrì á ní lọ tó bá ń wá àgbéga wọnú àlùkùrì á ní lọ tó bá ń wá mímọ̀ wọnú àlùkùrì á ní lọ ó fẹ́ di Dangote wọ́n náà Al-Kùránì lọ ó fẹ́ bí bèjì wọ́n náà Al-Kùránì lọ ó fẹ́ bí mọ́kúmọ́ wọ́n náà Al-Kùránì lọ ó fẹ́ máa lò gbé sí ayé ìrọ̀rùn wọ́n náà Al-Kùránì lọ ó fẹ́ wọ àlìjánà wọ́n náà Al-Kùránì lọ ó fẹ́ jìyà nù sàárè Al-Kùránì ní kò mú lọ́rẹ̀ ó fẹ́ gbádùn láyé àtàlìkìyámọ̀
ọ̀rẹ́ àlùkùránì ní kò ṣe iná azálùkùránì yáàdì lílẹ̀dì ìyá akíwámù wàyùbá síra lè mú mi ní iná lẹ́sí iná àmàlù una sọ́lì àti ànálà ohun àjẹrà kẹbí ìhìrà àlùkùránì ní kẹ lọ mú lọ́rẹ̀ àlùkùránì ní kẹ máa tẹ̀lé ẹgbàgbé pé bóyá àwọn àfáà kan ò tẹ̀lé tó bá ti ń lọ sọ́dọ̀ àfáà tó bá ti ń fún ẹ lóògùn yàtọ̀ sóògùn ìwòsàn pé bóyá o ní kánsà bóyá o ní diabetes bóyá o ní àwọn oògùn ìwòsàn tó bá ti ń sọ pé ìyọnú ayé ẹ̀yọnú àwọn àgbàlagbà àwúre ìtajà tí ò fún ẹ ládùúà tí ò fún ẹ ládùúà tí ò fún ẹ lórúkọ ọlọ́run ọba tí ò kọ́ ẹ ní mọ̀ sàárà yàtọ̀ sí pèsè ẹbọ tí ò kọ́ ẹ ní ààwẹ̀ a sì ti sọ fẹ́yìn àfáà náà tẹ́ ẹ̀ bá mọ̀ mọ́ ṣe ń lo àlùkùránì tẹ́ ẹ̀ bá mọ̀ mọ́ ṣe ń fi àlùkùránì béèrè nǹkan níwájú ọlọ́run ọba mọ́ ṣe fi ń bí àbùkátà fáwọn èèyàn tẹ́ ẹ̀ bá mọ̀ mọ́ ṣe ń forúkọ ọlọ́run ọba bí àbùkátà fáwọn èèyàn èyí tẹ́ fi ń gbé oògùn fún wọn ẹ padà ó lè jẹ́ màálìmù ó lè lọlé kéwú kó má mọ̀ mọ́ ṣe ń lo orúkọ ọlọ́run ọba kó má mọ̀ mọ́ ṣe fi ń dára kó má mọ̀ mọ́ ṣe fi ń bẹ ọlọ́run ọba mo fi sọ fún ẹ pé fasihalu ala àtìkiri nǹkan tó láta àlámúnà ọlọ́run ní pé òun lòun máa gáàdì àwọn onígbàgbọ́ òdodo gbogbo àwọn tó bá dìde ọ̀tá sí yín wọn ní rójú ráyè dọ́dọ̀ yín àwọn ọlọ́run ọba máa fọ́ wọn lójú ẹni tó bá ń ro aburú ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀yin tẹgbà fáwọn ọlọ́run ọba tẹgbà fánàbí wa Muhammadu tẹ́ ń ṣe ẹ̀sìn Islamu yín pẹ̀lú mímọ́ àṣetọ́ni ò ní ráyè nínú ìgbésí ayé yín àwọn tó jẹ́ lẹ́mìí èṣù ò ní ráyè nínú ìgbésí ayé yín àfáàṣẹ́wù ò ní ráyè nínú ìgbésí ayé yín babaláwo ò ní ráyè nínú ìgbésí ayé yín wòlíì onísáàmù aburú ò ní ráyè nínú ìgbésí ayé yín oṣó ò ní ráyè nínú ìgbésí ayé yín ajá ò ní ráyè nínú ìgbésí ayé yín àdéhùn ọlọ́run ọba ni ló fi sọ pé wàrádà láhù lẹ́sìn káfàrú bigayzihi lam yanalu khayran wa kafa Allahu al-mu'minina al-qitala wa kana Allahu qawiyyan aziza ibi tí mo fẹ́ lò ń bẹ̀ tí wàá fáńkà kódà kó jẹ́ méje méje ni lẹ́yìn èèyàn ń kà tó bá kírun tán wàrádà láhù lẹ́sìn káfàrú àdéhùn ọlọ́run ni ọlọ́run ní pé gbogbo ẹni tó bá gbógun tì ẹ́ òun máa gáìdì ẹni òun ò ní jẹ́ kí wọ́n rí náà rí ẹ òun máa bá wọn jà lórí pé wọ́n ń bínú sí ẹ tó rọrùn ló máa ṣọ́ ẹ òun lòun ti sọ fún ẹ pé wà mọ́ni alákìtòlì jíní wà lè hínsá ilẹ̀ abudun èmi ọlọ́run mo sọ pé mi ń dẹ́yìn èèyàn àtàlìjọ́nú lásán àfikẹ́ máa sìn mí ó wá ń sin èmi ọlọ́run pẹ̀lú ọkàn àtòdodo nǹkan tó bá nídìí èmi ọlọ́run bá ti mọ̀ ọ́ wọ́n àsìrù kọ́ọ́lá kan àwọn ìjà rúbì iná alimu bíi sáàtì sùdúrì èmi ọlọ́run bá mọ gbogbo nǹkan tó ń bẹ nínú ọkàn yín èmi ọlọ́run bá mọ táìmù tó yẹ kẹ́ jẹ táìmù tó yẹ kẹ́ mú mọ̀ nípa everything èmi ọlọ́run máa gáìdì yín wá wo bí ayé wa parí sí kí ló ní wakafa Allahu al-mu'minina al-qitala ìwọ àfà òdẹ̀ ń wá àárọ̀ bí òun wá ìyọnu ayé òun wá gbélé pọ̀ta o believe waradallah o gbọ́n nǹkan tọ́lọ̀ sọ ni wakafa Allah al-mu'minina al-qitala ọlọ́run bá ní pé tó bá ń bínú sáìdì tó ń sàṣà sí sáìdì èmi ọlọ́run bá ní máa jà fún sáìdì fitafita tó bá gbórúkọ ẹ lọ bí tí ó yẹ kó gbórúkọ ẹ lọ èmi ọlọ́run máa jáde tó ń ní lọ́tún náà wakafa Allahu al-mu'minina al-qitala máa jà fún ẹ ìwọ tó bá ti ṣàdúró má kọjá láì má kọjá yẹ fọ́lọ̀ ànábì fọ́lọ̀ ọlọ́run má kọjá ẹnu àlà ìmí ọlọ́run má kọjá ẹnu àlà ànábì Muhammad tẹ̀lé ànábì Muhammad kọ́ṣe dáadáa látàrí ànábì Muhammad jẹ́ kí wọ́n wá dìde ọ̀tá sí ẹ wò jẹ́ kí wọ́n dìde ọ̀tá sí ẹ èmi ọlọ́run máa wá jáde máa bá wọn jà wakafa Allahu al-mu'minina al-qitala ìtumọ̀ ẹ̀ nìyẹn jọ ọlọ́run ní pé ẹ̀yin tẹ́ jó nígbàgbọ́ òdodo èmi máa fáìtì fún yín bó ṣe wù tó bá wù kán gbé orúkọ yín jọ òwá ń wá arọ́bí ó mọ̀ pé ó ń sọ pọ́lọ̀ ń parọ́ pé wakafa Allahu al-mu'minina al-qitala ọlọ́run ò lè gáìdì wa jàre ọlọ́run tàn yín ìwọ ló sọ bẹ́ẹ̀ ìwọ àfà tó ń ṣe arọ́bí fáwọn èèyàn ó ti sọ náà ó ń ṣe arọ́bí kí ló sọ yẹn ó ń sọ pé ọlọ́run tàn wọ́n ni pé ọlọ́run àṣẹ sọ pé wakafa Allahu al-mu'minina al-qitala ẹnìdí arọ́bí ẹnìdí agbélépọ̀tá lọ́kọ́ bí wọ́n ṣe ń fa Al-Qur'ani bí abùkátà àwọn èèyàn náà wá sọ́dọ̀ wa àfà aníṣòro báyìí ọlọ́run náà lábẹ̀ fún wọn ẹ lọ ṣe nǹkan báyìí ẹbẹ̀ lọ́hun ẹgbàwẹ̀ ẹ ṣe sàárà nágódè yàtọ̀ sí nǹkan òwòsàn àmọ́ kan máa jó lúbúlúbúlúbú fáwọn èèyàn kan ẹ̀dà kíní kan sọ́ọ̀tì òun rẹ́rìn ẹ̀dà kíní kan sọ́ọ̀tì ẹ̀ṣẹ̀ kíní kan bákan ìwọ ló dẹ̀ máa rẹ̀ ẹrù ẹ̀ṣẹ̀ àwọn yẹn torí ó pọ́sibù káwọn yẹn máa mọ̀ àfà ni wọ́n pè ẹ́
afá làwọn yẹn pé náà òun lọ́lọ́run sọ wa kafa Allahu al mu'minina al qitala wa kana Allahu qawiyyan aziza. Ọlọ́run bá ní èmi máa gbìjà àwọn èèyàn mi, èmi máa bá wọn jà, máa jà fún yín. Ọlọ́run á lóun fẹ́ máa jà fún ẹ, ìwọ wá ní kó fẹ́ lọ wáyà kan kó wá máa ṣọ́ ẹ. Ẹlòmíì èṣù ló ń ṣọ́ àfáà mi, àwọn àjẹ́ ló ń ṣọ́ àfáà mi, àwọn àlìjọ̀nú ló ń ṣọ́ àfáà mi, wèrè ní ẹ̀. Ó ti pọ́ lọ́hun nírọ̀ rẹ̀ di, ó ti ní pé kùrùsí yóò lágbára kò dẹ̀ ní ṣiṣẹ́, kò ní ṣiṣẹ́ fún ẹ. Lẹ́fí ń tẹ́ ni wọ́n fi ń mú yín pé 419 ní yín. Confirm lèmi sọ fún ẹ o, gbogbo ẹ̀yin àfáà, gbogbo ọwọ́ tí àfáà bá ti ń kó oògùn fún àbí tó lóun yẹ nǹkan wò fún tó ní kó má dá mi lò, sọ pé kó ṣe fídíò síta tó bá bíire, kó ṣe fídíò pé oògùn dá nínú ẹ̀sìn, oògùn ìtajà, oògùn àwúre, kó ṣe fídíò báwa ṣe ń ṣe fídíò yìí, tàdé mẹ́rin wá, kó mẹ́rin wá. Tí ò bá ti mẹ́rin wá fún ẹ ò nírun o, ó ń kó ẹ̀ṣìn náà ní o. Òun náà sì nírun, ó ti mọ̀ pé lórí ibú lòun. So èyí tá a sọ ìkọ́lọ̀ ń gbà fún wa, àwa ò bá yàn jà o, àwa dúpẹ́, èyí táwa máa ṣe ni, àwọn èèyàn ń change, kódà títí máa wà fà, wọ́n ń change lágídí, tó rò mọ̀ pé náà dandan tó ń sọ fáwọn èèyàn yẹn mi ń gbúdọ̀ gbọ́, wàláì, kì í ṣèjà, a máa ṣàlàyé fúnra ibi tó bá ti rí wàá sọ fún mi, wàá sọ fáyé, wàá sọ fọ́lọ́hun, òye ẹ̀. So àdúrà wa gbà, àwọn ò bá yàn jà o, àwọn ò sì ní kéèyàn fẹ́ràn wa, tọ́lọ̀ bá ti fẹ́ràn wa kò sí wàhálà, ẹ ti understand. Ọlọ́run bá ló ń ṣe ìdá alẹ́ kan sí wàrádà Allahu lẹ́sìn kafaru bigayzi lam yanalu khayran wa kafa Allahu al mu'minina al qitala wa kana Allahu qawiyyan aziza. Ẹ̀rí ẹ jẹ́ ká sábà máa ṣe, ẹ̀ka máa ṣe 25 verse 25 suratul Ahzab. Wàrádà Allahu lẹ́sìn kafaru, Ọlọ́run bá àdéhùn Ọlọ́run ni àwọn àgbàlagbà, àwọn àfáà tó ní NAFDAC number ìjọba Ọlọ́run ọba dání, wọ́n máa fi ń wá ìṣọ́ wájú Ọlọ́run ọba gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń fi ayatul kursi yìí wá ìṣọ́, bọ́n ṣe fi kúlẹ̀ oṣù méjèèjì wá ìṣọ́. Ayé àlèkùrì áàní mo ti kà á sílẹ̀ fún ẹ, gbogbo nǹkan ló lè fi wá, ṣùgbọ́n náà sọ pé wà mí náà sílùú mí náà lèkùrì áàn, àwọn náà bá la sọ àlèkùrì áàní kalẹ̀, mọ́ wúwa ṣìfáhùn kó máa jẹ́ ìwòsàn, wàrà mọ́tù kó máa jẹ́ ìkẹ́lílí mu'minina fáwọn onígbàgbọ́ òdodo, wala yasidu salimina illa azara. Àfá onífá àlèkùrì áàní ò ní jẹ́ fún ẹ, àfá olóògùn àlèkùrì áàní ò ní jẹ́ fún ẹ. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, wà láyé sí ìdúsọ́lì mi, ó ti ṣàbòsí nìyẹn. Ẹ lọ wo definition àbòsí, àwọn tó ń kó òrùjú tó ń fi nǹkan mí ìwé Ọlọ́run, tó ń associate nǹkan mí pọ̀ mọ́ Ọlọ́run, àwọn Ọlọ́run bá wí, ibi tábòsí ti ń bọ̀ nìyẹn. Sọ́límùn alábòsí, a pè Ọlọ́run lónìí, ó tún ní nǹkan tó ń tọ́lá lẹ́yìn, ó ní nǹkan tó ń rì mọ́lẹ̀, ó ń rògùn mọ́lẹ̀, kérò lè máa wá wèrè ní ẹ́, ò nígbàgbọ́. Bismillah kúlọ̀ aláwọ̀ fún bọ́dí láti ṣe kàlí mọ́ màlìbùsọ́ ìrì ọ̀nà ogun. Bismillahir rahmanir rahim. Kúlọ̀ Allahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillah kúlọ̀ aláwọ̀ fún gbogbo àwọn àfáà wa àti òkú Islam. Bismillahir rahmanir rahim. Kúlọ̀ Allahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillah ilé láfi àránṣẹ́ Ọlọ́run kó máa bá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti ìjọba Global Dahiratu Dhikrlahi home and abroad àti lórí online náà. Wallahu ya'simuka minan nas wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Bismillahir rahmanir rahim. Fi quraishi la fi imri la tastai wa sayfi fal abdu rabb azal bait Allah zatama min ju'i wa manahu min auf. Bismillahir rahmanir rahim. Inna a'tainaka al-kawthar idza ja'a nasrullahi wal fathu wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwajan fasabbih bihamdi rabbika wastaghfirhu innahu kana tawwaba wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ má ṣoògùn mọ́ o, kò sóògùn nínú ẹ̀sìn, kò sí yíyẹ nǹkan wo nínú ẹ̀sìn o. Àfáà Ṣéhù lọ kú o.